Africa Content TV. A kí gbogbo àwọn olóyè àgbà tí wọ́n wà níbí pàápàá Olúbàdàn House àti àwọn olóyè bàbá pátá a kí ẹgbẹ́ Ìyálóde a kí gbogbo ẹgbẹ́ mẹ́tàdí tí wọ́n wà níbí a kí gbogbo àwọn olóyè pàtàkì fún ìgbà a kí àwọn tí wọ́n ti jẹ oyè pẹ́sidẹ̀ntì sẹ́yìn tí wọ́n ti ṣe ààrẹ yálà wọ́n àlàyé lè fún mi tàbí ọlọ́run ti kò lọ sọ́dọ̀ ó ti ẹ̀sìn ká àwọn ní bàbá wa tí àrà bẹ̀rẹ̀ àti bàbá onígbà a kí